iléeṣẹ́ ọlọ́pàá ti fi ọwọ́ òfin mú ẹni tí wọ́n fura sí látàrí ikú Destiny Boy. iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn òun náà ni wọ́n ti sọ̀rọ̀ di mímọ̀ èèyàn láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá náà Babáṣèyí Olúṣèyí, ẹni tó sọ di mímọ̀ láti ìpínlẹ̀ Ògùn wípé iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn ló ti nawọ́ òfin gan ẹnìkan tí wọ́n fura sí báyìí wípé ó ṣeé ṣe kó lọ́wọ́ nínú ikú eléyìí tí ó pa Destiny Boy. nígbà tí wọ́n sọ̀rọ̀ di mímọ̀ wọ́n pé Destiny Boy ọmọkùnrin tó jẹ́ pé ọmọdé olórin ni lórílẹ̀‐èdè wa Nàìjíríà, ẹni ọdún 22 eléyìí tí ó jáde láyé. òun náà ló jẹ́ wípé àwọn fọ́nrán kan òun náà ni ó ti ń sọ báyìí nípa wípé àwọn kan ni ó jẹ májèlé tí wọ́n sì fi bẹ́ẹ̀ gbé àwọn ibi tí ọmọdékùnrin náà ti pọ̀ oríṣiríṣi àwọn nǹkan jáde lẹ́nu. àwọn nǹkan tó pọ̀ jáde lẹ́nu yìí òun náà ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tọpasẹ̀ rẹ̀ tí wọ́n sì pé ó ṣeé ṣe kó jẹ́ wípé májèlé òun náà ni wọ́n fún ọmọkùnrin náà jẹ. látàrí bí awuyewuye oríṣiríṣi ti wá ń ṣúyọ báyìí òun náà ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ni wọ́n ṣe fi ọwọ́ òfin gan ọ̀kan lára àwọn tí ó kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ gbé fọ́nrán jáde tó sì wà pẹ̀lú Destiny Boy nígbà tí ó jáde láyé báyìí. nínú ọ̀rọ̀ eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún sọ òun náà ni wọ́n ti pé ọmọkùnrin ọ̀hún òun náà ni ó gbé jáde tó sì pé Destiny Boy òun ló jẹ́ wípé ó ti ń ṣe bẹ́ẹ̀ kojú àwọn àìsàn kan nípa ìlera rẹ̀ kó tó di wípé ó jẹ́ Ọlọ́run nípè. lẹ́yìn tí fọ́nrán ọ̀hún jáde òun náà ni wọ́n padà gbé fọ́nrán ibi tí wọ́n ti gbé ọmọkùnrin náà lọ sí ilé ìgbókùúsí eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá sì fura wípé ó ṣeé ṣe kí ejò ikú ọmọdékùnrin náà kí ó lọ́wọ́ nínú. látàrí gbogbo àwọn ọ̀rọ̀ yìí òun náà ní iléeṣẹ́ ọlọ́pàá ti wá pé àwọn ti taari ẹni tí ọwọ́ tẹ̀ lásìkò yìí èèyàn lọ sí ẹ̀ka eléyìí tí ó ṣiṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ lórí ìwà ọ̀daràn ní iléeṣẹ́ ọlọ́pàá èèyàn State CID pé kí wọ́n máa tẹ̀síwájú nínú tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ìwádìí láti lè ṣe òfíntótó àti láti lè ṣe àwẹ̀mọ́ lórí ikú gangan eléyìí tí ó pa ọmọdékùnrin olórin náà. fún àwọn ìròyìn bí èyí tí ẹ kàn sí wa lójú òpó ẹ̀rọ ayélujára gbogbo pẹ̀lú Diamond TV Channel ẹ ṣé púpọ̀.